A single message for a global community, connecting the Yoruba heart to the soul of Islam. الرحيم إلى سماحة الدكتور الجديد الشيخ عمران عبد المجيد إليها الله يكي أري بسا àwọn yìí wọ́n sẹ́ndì àwọn àhàdìfì kan sí wa wọ́n sẹ́ndì kílípù yìí kan sí wa níbi tí ẹ ti kó àwọn àhàdìfì kan wá láti inú Fatihul Bari so ẹni mujalladi lẹ́ẹ̀kẹsàn ló wà ẹ wá fi gbogbo àwọn àhàdìfì yìí ẹ fi ń tó àhàdìfì Ibnatul Jawn èyí tí baba Mudu Markazi ti sọ̀rọ̀ ní pàìtẹ́lẹ̀ léyìí tẹ́ fi ń sọ fún gbogbo àwọn tó wà níwájú yín pé àhàdìfì yẹn Mudu Markazi ni ò gbọ́yé tí ó gbọ́n hó Allahu Akbar Allahu Akbar ìpé méjì fẹ́yìn sọ lórí kí ní ìka kọ́kọ́ ní pé àwọn ọmọ yìí ló post rẹ̀ kó láwọn tó sẹ́ni líkì sọ pé káwò yàtọ̀ tí bẹ láàrin àfáwà sí àfáwọn àkọ́kọ́ ni ẹ̀ ẹlẹ́kẹ̀jì ní pé bàtí mo wá wò mo wá rí bẹ́sẹ̀ pírẹsẹ̀ntì bàbá Mudiru fún gbogbo àwọn tó wà níwájú gẹ́gẹ́ láì nìkan àwọn èèyàn tó sáwọn àgbàlagbà kódà sunna nabi Muhammad sallallahu alaihi wasallam ó náà nìkan kọ́mọ kékeré kó pọ́n àgbàlagbà lé èní kò ń ṣe ẹ̀rùdù yìí àbí shakhsiyya yìí mo fẹ́ bá sọ̀rọ̀ àwọn ahadith tí ẹ mú wáyé ni mo ní ọ̀rọ̀ bá sọ mo fẹ́ prove pẹ̀lú mímọ̀ má sì wọnú mustalah al-hadith má wọnú rijal so rijal al-hadith so bí àwọn hadith tẹ́ kó wáyé mo sì jẹ́ tó àyífà gbogbo àwọn hadith tẹ́ kó wá àti ìtẹ́ lò lórí pé yalla wa Aisha àti Hafsa àwọn náà kọ́ arábìnrin kò sọ pé a'udhu billahi mink mo fẹ́ prove pé gbogbo àwọn hadith yẹn látò gidilẹ̀ tó àyífà gbogbo àwọn hadith tẹ́ kó wáyé madaru rẹ̀ mẹ́ta àkọ́kọ́ tí ó bá wá látọ̀dọ̀ al-Waqidi yóò wá látọ̀dọ̀ al-Kalbi àbí kó sì wá án tọ̀rí kí mú kọ́tìá má ṣàlàyé lọ́dọ̀ àwọn mustalah al-hadith má sì ṣàlàyé ọ̀rọ̀ àwọn àfá lórí àwọn pípò yìí so ìsìn sọ èyí ṣàlàyé lágbàrí yóò dùn mọ́ mi kí n máa wò nínú tíra gangan ni kí n máa fi kà síta káwọn ayé lè rí tálẹ́ni tí ó wà lórí òtítọ́ nínú àfá wa àti àfá àti yín so ẹ̀ ń ka àwọn hadith kan ẹni tó bá ń ka àwọn hadith yẹn ó ń dákọ̀ ẹnìkan kò mọ̀ ẹgbẹ́ al-Waqidi lòun dákọ̀ mo ó ní sí kọjá sí pé bàbá dókítà ẹlẹ́mẹ́ ní ti bá lọ́sọ́dọ̀ ẹni yẹn so èyí ń kún kan láti pé àlàyé yìí tó tẹ́ àlọ́ ó dàgbà ọ̀nà tí mo lè gbà sọ Yorùbá yẹn nìyẹn ẹni tó ń ka hadithi yìí fún yín ó ń dákọ ẹnìkan ó ti dákọ ẹnìkan àmọ́ ó ṣe kó láti pé fòlílà tó sí ń tì bá lọ síbẹ̀ bẹ́ẹ̀ ó dákọ lágbájá tí lágbájá yẹn tó láti pé tá bá fi rí hadithi rẹ̀ matrukul hadithi ni hadithi rẹ̀ la yu'tabar hadithi rẹ̀ da'ifu ni tálẹ́ ni al-Waqidi so ó kọ́ gẹ́gẹ́ ni Muhammad bun Umar bun Waqid al-Aslami ó kọ̀ rẹ̀ nù ni so wọ́n mọ̀ sí al-Waqidi tó máa ń pè nánu al-Waqidi ó kú ní ọdún 207 nínú hijira so nǹkan tó máa gbá wá jù ó náà al-Maghazi so tó máa sọ al-Maghazi nínú èdè Lárúbáwá wọ́n máa ń tún ní jamu al-Ghazwa al-Maghazi al-Maghazi wọ́n máa ń tún magza ní nǹkan tán wá sẹ́rọ̀ sáà dàmá al-Maghazi so wọ́n máa ń tún ní jamu fún al-Ghazwa wọ́n lè sọ pé al-Ghazwa al-Ghazawat àbí al-Maghazi tó máa al-Maghazi nínú hadithi tó ní bá ṣe tó bá ní olùmọ̀gásínú Islam ma lò nínú hadith yẹn tó bá gbá àwọn ogun àwọn ma'araka àtàwọn ogun tánàbẹ̀ Muhammad ó ma ń gba hadith wà lórí ẹ̀ ó sì ma ń gba hadith wà nípa siyar ó ma ń gba hadith wà nípa tarikh kí wọ́n ní ìdájú àwọn afálẹ̀ lórí wọ́n ní pé hadith yẹn da'if ni wọ́n tó wá sókò àwọn afádùkú ẹgbẹ́ muttahamun bi kathrati al-khata ó ma ṣe mistake púpọ̀ so wọ́n tọ́lọ pé yarwi ma la yutaba'u alayhi àwọn ma ń gba àwọn ọ̀rọ̀ wá tó láti pé àlè sí follow up fún so bàtí wọ́n sọ pé ọ̀rọ̀ àwọn afárẹ̀ lórí àbí kí wọ́n fẹ́ máa dákọ̀ àwọn afákọ̀ọ̀kan tí wọ́n sọ lórí al-Imam Ahmad kí ní sọ nípa al-Waqidi tẹ́sí tọ́mọ̀ yẹn ká àdísì rẹ̀ fún yín ó dákọ̀ Muhammad bin Ahmad náà àwọn sísílẹ̀ àtọ́gbà tí ń bá ti ká àwọn àdísì ó dákọ̀ ẹnìyẹn fún yín bóyá fòdílà àdókòtò bóyá tètè nọ́tìsì so Imam Ahmad sọ pé ẹni huwa kadhab òkúrọ́ ni Imam Bukhari sọ pé matrukul hadith Imam Nasa'i àwọn sọ pé laysa bi thiqa so ọ̀kan náà àfáàdà sọ pé laysa bi shay tayyib so ìdáfẹ́ sọ ni pé Waqidi ó a máa ń rí púpọ̀ níbi kó máa gba tarikhul aam wa yóò yẹ láti gbélé nukalo dabara nukalo jùgúnlẹ̀ nukalo kó gbẹjọ sókè náà so wọ́n lè jẹ́ kó yẹ pé la yuhtajju bihi fil hadith wala fil aqaid wala fil akhlaq àwọn kan ní ẹlẹ́kejì hadith tẹ́ ń bá wọ́n tó ń lè lórí agbẹ́rẹ́ ẹnìkan náà tó ń gbé al-Kalbi yóò kọ́ ìgbẹ́ ni Muhammad bin as-Sa'ib al-Kalbi òun tí ó kú ní ọdún 146 nínú hijira majalu yẹn ní tafsir àti àwọn al-ansab kó máa dákọ̀ yẹn náà so ẹ máa yí tẹ́ bá ń kàwọn àyàtì pé àwọn kan sọ pé asma lóko asma ògẹ́gẹ́ lóko arábìnrin yẹn so asma gẹ́gẹ́ lóko Ibnatul Jawn asma náà lóko rẹ̀ asma ọmọ an-Nu'man so ní ókọ rẹ̀ so wọ́n jẹ́ kó jẹ́ ìdájọ́ àfàlẹ́ ní pé matruk náà muttaham bil kadhib ó sì máa gba àwọn Isra'iliyat ó máa gba púpọ̀ kí ni Sufyan Thawri sọ nípa Kalbi ó ní kana al-Kalbi kadhaban pé òkúrọ́ púpọ̀ ni so àwọn kan sọ pé laysa bi thiqa so an-Nasa'i sọ pé matruk náà ni
òun náà. So àwọn kan afáyé tó dúró pé ọ̀pọ̀lọpọ̀ àwọn hadith yìí tí ẹgbẹ́ wáyé nípa pé hadith tẹ̀lé ń sàlàyé hadith mudiru gẹ́gẹ́ torí mo bọ̀ wallahi alazim mo bọ̀ wá sàlàyé hadith yìí torí pé wallahi ó dàgbà pé fadilatu doctor ọ̀rọ̀ yẹn ó ń dàgbà pé àwọn bí pé ìfẹ́ máa dáwọ́ lúwà ní hadith yẹn àwọn bí kan bẹ̀tẹ̀ ní kí mudiru orí tó pé mudiru máa tún ẹ̀dẹ̀ fi fò àmọ́ bí kan bẹ̀tẹ̀ bàtẹ́ ìnáfẹ́ máa tún wallahi ẹ̀dákọ̀ ẹ̀ mẹ́kẹ́ta lè dákọ̀ ẹ̀ tàbùkọ̀ anábì ẹ̀ tún wá fi ẹ̀sùn ẹ̀ fi kan yálàwà Aisha àti yálàwà Hafsa ẹni ẹ̀ fi ẹsẹ̀ ti hàmù wọn tó wá kí bàbá mudiru markaz náà bá fi lè lọ fi bóyá ìwà ète àbí ìwà kíníkà lọ fi kún yálàwà Aisha ní sí wọ́n tó sọ mudiru di ṣíà ẹ̀rọ pé ẹni tí a bá sí ti hàmù ẹ̀ pẹ̀lú mẹ́kídà hadithi tó bá gbà wáyẹn agbọ̀mọ́ fúrásì mú bọ̀ abẹ́lẹ́yìn àti dìbẹ̀rẹ̀ mú bọ̀ abẹ́ àwọn hadithi yẹn tọ́ífà láwọn hadithi yẹn inshallah a ti sọ lórí bóòlù sí jẹ́ tọ́ífà so kí náà dàmú ara wa púpọ̀ àwọn náà kò sí ìwáyà kan tó wá sọ̀híhà tó yíba tẹ́ mẹ́sìkú wípé arábìnrin sọ fún ànábì wípé ó sọ fún ànábì pé a'udhu billahi mink tó bẹ́ẹ̀ kọ́kọ́ sàlàyé bí hadithi yẹn sí bọ̀ abẹ́sẹ̀ sọ yẹn bàbá mudu markazi sọ pé ọkùnrin tá ń pè ní Abu Usaid yìí ipe ó gba ọ̀rọ̀ yìí wá pé a jáde pẹ̀lú ànábì nígbà tí wọ́n jáde pẹ̀lú ànábì sá ṣé qabla al-hijra ní àbí ba'da al-hijra mo jù bèèrè yìí sí ó yẹ kí ní ikú dọ́dọ̀ yìí tó bá dọ́dọ̀ yìí ayakunláì sá ọlọ́run ní kí a rí pé a lè rí yín fi a sì ní sọ ní tí ò dá sí ẹ̀yìn àbálàgbà torí ìwà ẹlẹ́lẹ́kọ̀ọ́ ni kíyàn máa kó máa rí àkíyèsí tó lè fẹ́ lè pe àbálàgbà sí nípa ọ̀rọ̀ mímọ̀ kó wá máa lu ọ̀rọ̀ tí ò dá pẹ̀lú wọn so inú wọn fẹ́ sọ bẹ́ẹ̀ ni pé ẹ dákun sá ọ̀rọ̀ tá à ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí ṣé qabla al-hijra ní ìtàyè ìṣẹ̀lẹ̀ ni an ba'da al-hijra tó yẹ jágbà wà ní hakíkọ̀ ìlọ́wọ́ sí qabla nàbí sí habla nàbí ba'da àní hakíkọ̀ ìlọ́wọ́ mùtàwọn náà ń jù sí pé sí qabla al-hijra ló ṣẹlẹ̀ ní àbí ba'da al-hijra èyí ṣe tó yá sí pé kharajna náà dákọ̀ alákọ̀ wọn ni bẹ̀lẹ́ àni Abu Usaid sáà nígbà Muhammad táàfi dá Abubakar wala Umar wala Uthman wala Ali wala àwọn tó súnmọ́ ànábì táwọn pé àwọn ilé wọn máa ń bá pẹ̀lú ànábì gbogbo ìgbà ní táàfi rí wọn tó fi wá já sí pé kí n fẹ́ sọ tó fi wá já sí pé Abu Usaid wà padà di ẹni tó já sí pé àwọn arúgbó yẹ kí wọ́n lọ́kọ́ gba Islam so òun sọ pé àwọn tẹ́lẹ̀ pẹ̀lú ànábì Muhammad àwọn dé àyíkátá pè ní ashaut so àwọn jókòó sí bí àwọn dé bí agbègbè bí kan so ànábì pàwọn láti pé káwọn jókòó síbẹ̀ so mẹ́ta àwọn jókòó síbẹ̀ ni wọ́n mú arábìnrin kan dé bí mo tó sì túnú wọ́n mú arábìnrin kan dé so fa ó ń zì láti ọ̀nà méjì ni ajánásí tó ka yẹ ó jẹ́ gínáwó lọ́dọ̀ tèmi ó jẹ́ gínáwó ẹ̀yìn náà sì tẹ̀lé bó sì ká ẹ̀tẹ̀ bó sì ká fa ó ń zì láti fi baytin wọ́n wá mú sọ̀kalẹ̀ síbi ilé kan tánà mú sọ̀kalẹ̀ Umaymatu ló máa jẹ́ kí ni ló máa jẹ́ náà ibùfà ìlú bẹ́ẹ̀ bintu an-Nu'man bin Sharahil kò yí se ó ti ká fún yíyàn ó ti bá riwaya hadith yẹn jẹ́ ẹ̀yìn náà sí tù lórí ọ̀nà bó ti gbá ká fún bó ló ti ká fún ní pé ó ní fa unzilat fi baytin fi nakhalin fi bayti Umaymata binti Nu'man pé wọ́n wá mú sọ̀kalẹ̀ sí ilé Umayma tani sí Umayma lónílé Umayma kọ́ lónílé yẹn Umayma gẹ́gẹ́ bintu an-Nu'man bin Sharahil òun ni wọ́n mú sọ̀kalẹ̀ òun ni unzilati Umaymatu ni wọ́n ṣe pé unzilati fi bayti Umaymata wọ́n ṣe ká fún yẹn lẹ́sẹ̀ tu àdísì wọn bẹ́ẹ̀ tu yẹn kò lọ báwọn ọ̀rọ̀ tí bàbá mo dúró gbà tu yẹn so òun ló lọ wọ́n ní wà máa ha dayatuha so daya tí ẹ wá tẹ ní bàbá mo dúró mọ̀tún daya pé bàbá mo dúró fò ọdún náà ẹ̀yìn náà tu daya so ọlọ́run bàbá mo dúró kọ́ kọjá kí wọ́n rí daya kárí àhàdínà kí wọ́n mọ̀ tún àhàdọ́nà so falamma dakhala alayha an-nabi sallallahu alayhi wa sallam nígbà tí wọ́n wọlé tó kọ́ ọ̀lẹ́ nígbà habi nafsaka li ẹtù bá kàn bóyá mo ní interest sí ọ̀nà àbí ìwọ̀n ìgbà tí ó ṣá قالت وانا وهل تهب الملكة نفسها للسوق إذا كنت بني بي الأمم أو حديث أو متروك الحديث أو حديث بمدار الواقدي أتي الكلب أتي طرق منقطعة لا في تو كني والله العظيم لا في تو تقول بعد ذلك هل تهب الملكة نفسها للسوق imam sẹ́mbọ̀ alẹ́ bẹ́sẹ̀ tù àmọ́ ní àyíwá hal tahabu al-malikatu nafsaha lis-suq ipe al-malikatu ẹni tá lè pè ní àbí obìnrin ṣé ó lè fira ẹ̀rẹ́ fún ordinary èèyàn bí ìrẹ́ ànábì ó yẹ ya ànábì bẹ́ẹ̀ ẹwà ní ìbátá fẹ́ tú fa ahwa bi yadihi yadahu alayha litaskuna ibẹ̀ ẹ̀ tú tẹ́wà lọ́rùn rárá torí pé ẹgbẹ́ tó wà lè tú kí ní ẹbẹ̀ yóò jọ tí bàbá mọ̀jú wí so fa ahwa bi yadihi ànábì wà ra gbé ọwọ́ rẹ̀ lọ́bàá ó gbé ọwọ́ rẹ̀ ọbẹ̀ kí ẹ̀dúbẹ̀ kí a fẹ́ náwó sí ẹbáyìí so ètò abẹ́ ni pé yadahu ó ní yadahu ànábì gbé yadahu ọwọ́ rẹ̀ alayha alákíníjà àlá ọ̀n hàmẹ́ ní ti dọ̀míru obìnrin yẹn ni àìdún àlá Umayma anábì gbọ́wọ́lé arábìnrin yẹn ni kò sí bá anábì fẹ́ gbọ́wọ́lé anábì gbọ́wọ́lé arábìnrin yẹn níbi yàyí ti rí ayé nìsín kò tí fi ilẹ̀ pé anábì ti fẹ́ yàn tí bàbá mọ̀tún mọ́kàsí sọ nìyẹn so kò tí fi ilẹ̀ pé anábì fẹ́ ní ìyàyí náà
so wọ́n ní lè tẹ́sùkù náà níbi gbọ́wọ́ lé ní kò sí pé báyà níbi fẹ́ gbọ́wọ́ lé àníbi gbọ́wọ́ lé ní kó lè ṣe kíni kó lè fi arabalẹ̀ fa qalat a'udhu billahi mink wọ́n tó fún níbi a'udhu billahi mink so òun wá sọ́dọ̀ wà nẹ́bí èmi tó wá pé mo mọ́rí ọkẹ̀ díẹ̀ ọkẹ̀ gbọ́wọ́ lé mi so òun wá sọ́dọ̀ nẹ́bí ìfẹ́ hadith ìwúdí sọ́láyé rẹ̀ àwọn tó bá tún ní àwọn àlàyé rẹ̀ kan lọ wú níbi àwọn fílẹ̀ tàbí sí lọ so àwọn tẹ̀kọ́ fẹ́ níbẹ̀ ni pé hadith tí ẹgbà wá yàrá àwọn ọ̀rọ̀ tí ẹgbà wá lórí wípé àwọn tó ẹni tó kọ́ sọ pé a'udhu billahi minka ẹ̀ bàbá ṣe bákan so lára nǹkan tí mi rí pé mo fẹ́ pé bàbá dókítà lákèsí sí tó pè lákèsí tó pè sákèsí àwọn ọmọ kíwí ló gbé jáde wallahi alazim àwọn ń dá sí ọ̀rọ̀ àwọn afágbà ọ̀rọ̀ yìí mo fẹ́ fi ránṣẹ́ táwọn ọmọ kíwí padà ní ó tẹ́sí káwọn ọmọ kíwí fi ràn yín tó gbá àwọn ni wọ́n gbé ọ̀rọ̀ yìí wá sọ́dọ̀ wáyé pé káwé àtọ́ láàrin àfà wá sí àfà àti wọn mo ní nǹkan tí àfà yìí ṣe yàn yìí ó ní pé at-ta'nu fi ummahatil mu'minin àfà sí tánù wọ́n tọwọ́ bọ wọ́n fàyà ìjọmọlúàbí àwọn ìyá wa nínú Islam ọ̀rọ̀ yẹn ti gbogbo kí ẹ sí ittiham bil hasad wal makr lórí hadith da'if tó bẹ́ẹ̀ kàfẹ́ tú wípé a'udhu billahi ní kẹgbẹ́ kí ẹ̀yìn ti mọ̀ ẹ̀yìn a'udhu billahi tí arábìnrin sọ fánà bí yìí ó lágbára gan èyí ní síbẹ̀ yóò máa jẹ́ rọ́dù fún àwọn ọmọ yìí kàtà sọ pé a'udhu billahi ní kàyẹ ó ń túmọ̀ pé dákò fún mílẹ̀ náà ó wá sọ́dọ̀ anábì náà pé ṣe àpẹẹrẹ bí ṣe tọ́n anábì fẹ́ gbówó lé ní ògbà kí ló fẹ́ fà anábì fẹ́ gbówó lé ní lè tọ́sùn náà farabalẹ̀ lọ́wọ́ wà anábì nù tó bá pé ìyàwó rẹ̀ ni ìyàwó ni jọ ọkọ rẹ̀ nù ẹ̀sẹ̀ at-ta'nu fi ummahatil mu'minin ittiham pẹ̀lú bí al-hasad wal-makr ẹ̀ tó ṣe tashwih bayti an-nubuwah ọlọ́wọ́ bá gbọ́lá fún ọlọ́wọ́ bá fọ ìran ànẹ́bì àwọn ará alẹ́ ànẹ́bì ọlọ́wọ́ bá fọ wọn mọ́ débi hàbí ọlọ́wọ́ pàdánù sọ́nà Al-Qur'ani pé innama yuridu Allahu liyudhhiba ankumu ar-rijza ogun tó lè bá fi lè fi tì sí nínú oríṣiríṣi nǹkan tó lè mú dọ̀tí wá báyìí ìmọ̀lọ́wọ́ fẹ́ sí kíni mo fẹ́ gbé kúrò fún yín innama yuridu Allahu liyudhhiba ankumu ar-rijza ahla al-bayti wa yutahhirakum tatheera ẹsẹ báyìí so ẹsẹ tashwih bayti an-nubuwah so ọ̀rọ̀ tó wá sọ yìí ó tún wá lọ ní musọ́dámà ó lọ kọlu ọ̀rọ̀ lọ́n pé annabiyyu awla bil mu'minin min anfusihim wa azwajuhu ummahatuhum annabi wa Muhammad sallallahu alaihi wasallam awla bil mu'minin annabi fi òfin wa very important sáà mu'mini tó gbogbo nǹkan lọ so min anfusihim jẹ́mi wọn kan lọ wa azwajuhu ummahatuhum gbogbo àwọn ìyàwó àwọn wà ní yáyí so ìdí máa bẹ́ sọ bẹ́ẹ̀ ni pé kọ́ńdà kan bẹ tí mo tún wá fi torí ọlọ́run kó sànú aṣá قاعدة كان بلادها توجه قاعدة أصولية تنبأ الخبر الضعيف إذا تضمن طعنا في العدول يرد قطعا ونبأ الخبر الضعيف يو خبر بروفيسور دكتور موي تاني يوم دكتور تسيري سوا كان كاوي أبلاني أفاوا سافاتي ونبأ تيتا ما تبغى بقى يشو ليس اللي تقولي والضعيف باي إذا تضمن طعنا توجه سبيكا فنوشا في العدول أو توجون ديني كفنوشا ولو بقى يرد قطعا أدنى so lára tó yá sí ọ̀rọ̀ tí bàbá tẹ́gbẹ́ wá nípa wọn yẹn kò sí kíni kò kọ́kọ́ lọ púpọ̀ torí kò sí ẹ̀rí tó ń jẹ́ òdìtọ́ ń bẹ̀ káwọn dìstọ̀ para wa wallahi àṣẹ tó jẹ́ òdìtọ́ bẹ̀ káwọn dìstọ̀ para wa gbogbo àhàdíìsì tí dókítà tamuwa láti lè fi ṣe rọ́dù fún bàbá mudirul markaz sẹ́rí gbà mí bí màá fẹ́ ṣe rọ́dù fún yàn ẹ jẹ́ ká gbé járíbù gbẹ̀ ní yíyẹ ní àti ògbà tí a wà kalẹ̀ láti sọ pé mufti ẹni tó bá fẹ́ jẹ́ mufti ìlú àbẹ́ tó fẹ́ jẹ́ mufti òbí máa ń báyàjà so bí mufti máa ń báyàjà mufti ò ní fẹ́ dájọ́ dáadáa yóò mọ̀ dájọ́ pẹ̀lú pé àwọn ilé ìwòsàn ti wájọ ẹjẹ́ kájọ́ kó lè fún wọn mufti gbúdọ̀ jẹ́ ọ̀tọ̀ ní àwọn tó jẹ́ ọ̀tọ̀ ẹ̀sìn ẹ̀gbọ́n ọ̀tọ̀ àwọn tó kíni àwọn tó jẹ́ ọ̀tọ̀ ẹ̀sìn náà bá lè ẹ̀sìn náà ń dà nọ́mọ̀nọ́mọ̀ ìyọ̀ní àbáwọn tó jẹ́ kú fara àbáwọn tó jẹ́ àwọn tó jẹ́ sára stanley kẹ́tọ́ central àti so ọ̀tọ̀ ní kí ẹ máa báyà jà so tó bá ti rí tí ó ìtọ́ wallahi alazim ní sọ pé gbogbo ìbáyà ti tó lè wù táwọn yà gbé wá lórí hadithi yìí bàbá mudirul markaz ló kọ̀rẹ́tì ọgbà náà sọ pé sáládìsì ni wọ́n ní sáládìsì ni mudiru ni bọ́tọ̀ claim aládìsì ni tàlàfà àti mo gbà ní mo parí ní kò lè yà òṣèlú dín lázíà ẹ̀ wọ́n lásọ́ aládìsì àdìsì òfin sanata ẹ̀yìn sí tó ń ṣe magistrate tó fi lọlé ó ti dàbà aládìsì àbí ó ṣe magistrate bí sádìsì yọ àdìsì mi lè lọ ha àwọn ìjà lè lọ mọ̀ ọ̀rọ̀ mímọ̀ ẹ̀ ń sẹ́yìn máa jẹ́ máa fi kọ́ ẹ̀ máa kásẹ̀ máa fi yunifásitì àbí kò lè máa fi dìrà mọ́lẹ̀ yunifásitì ti jáde sọ lọ sí ojú sanábì lọ́nà ẹ̀ mọ́ jẹ́ ká máa fi dìrà mọ́lẹ̀ ẹwọ́n jẹ́ fi dìra amọ́lẹ̀ tó bá ti fi dìra amọ́lẹ̀ jù ẹni àyùn ní rí kàṣe ogun kan tó fẹ́ ìsìnkú ọ̀dàmà rẹ̀ àfá ti kọ ọgbẹ̀ sílẹ̀ wọ́n kọ ọgbẹ̀lẹ̀ fún wa so kọ́nà ọba kí ó sànù wa wọ́n kọ gbogbo ẹgbẹ̀ nínú ìgbẹ̀lẹ̀ tí ń ṣe àdù bẹ́ mọ̀ ẹ̀yà ná mímọ̀ kí ni mímọ̀ sí fi mímọ̀ olóbi láti fi sàlàyé hadith yẹn wọ́n ní mímọ̀ tó fi sàlàyé hadith wọ́n sì mọ̀ pé tí sọ́lọ́ sanadu wa bẹ́ ọlọ́pàá àfàsọ̀ fún pé tí sọ́lọ́ sanadu wa bẹ́ kò sí ṣe àdù mọ́ wọ́n fẹ́ ṣe àdù gbogbo iṣẹ́ tó fẹ́ ṣe àwọn èèyàn ti ṣe kalẹ̀ kọ́nà kí ó wà pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan wa. jọ̀wọ́ ṣe àkíyèsí láti subscribe fi like sílẹ̀ àti tí àròsọ bell fún àwọn ìmọ̀ràn tọlọ́fìn. Assalamu alaikum wa rahmatullahi.